president founder gbèsè Bọ́lá Tinubu ọmọọba Ìyáwó ọdún níta jẹ́ Ẹ̀gbá. Bọ́lá Tinubu Bọ́lá Tinubu Bọ́lá Tinubu Bọ́lá Tinubu Bọ́lá Tinubu Bọ́lá Tinubu Bọ́lá Tinubu. Ọmọọba Ìyáwó. Òsínbọ́mọdún ọ̀fẹ́gbà ọmọ àbúrò ọmọbúlọ́ ọmọbúlọ́ àwọn ọmọ àyàwó ìkẹrì ọgbà láti lọ. Ekúdọ̀bí ọ̀dọ́ bẹ̀rẹ̀ láti pẹ̀trọ̀ àti christian ọlọ́sàrẹ́ ọdúnmọ́sùn ọlọ́sàrẹ́ ọdúnmọ́sùn christian ọlọ́sàrẹ́ pẹ̀trọ̀. Olórí tó ń ìjàlẹ̀ jẹ́ pọ̀ṣọ̀ láti kọ́kọ́tì. Olórí ẹgbẹ́ òwò Adéṣí Mrs. Abíọ́lá Ayé Ọ̀ṣọ́pọ̀yà Àdìróyà Ọlábísí Adétayọ̀ Finance. Àdìróyà Àlùmáàkì Òṣù. Adéṣí Mrs. Musical Onítàlá Royal Kulirat Òdèdè Àdìróyà Ayọ̀dúró Oṣùpọ̀ ọba mẹ́wàá Oṣùpọ̀ ní ọba mẹ́wàá Àdìróyà Adétóyè Ọdúnbùnmi. Ẹ̀gbá ló yẹ sisters, ẹgbẹ́ mẹ́tò mọ́ni, ẹ̀gbá ló yẹ sisters, ẹgbẹ́ ọlọ́lá. Ẹ̀gbá ló yẹ sisters, ẹgbẹ́ mẹ́tò mọ́ni, ẹ̀gbá ló yẹ sisters, ẹgbẹ́ ọlọ́lá. Lábẹ́ president náà ṣe Bọ́lá ti wọ́n tó Bọ́lá ti dùn. Ọmọ ọba Ìyáwó ní orí ìyá. Ọdún ní káàdé. Ọdún wáyé ní àwọn ní. Yàtọ̀ Ẹ̀gbá Royal Sísà. Òsínbọ́mọdún ọ̀gbẹ̀dà. Òdúgba Bọ́mọdúà ọ̀fìfẹ́. Ọba Múlẹ́rẹ́ ọ̀ Ìgbòròdú. Múlẹ́rẹ́ ọ̀ Ìgbàdàbùrà. Ọ̀gbẹ́lá Ìgbàbùrà. Ọba mú ọ̀pọ̀ ìṣàkà. Bàbá ọba ọ̀pọ̀ ní pẹ̀lú. Ọ̀gá Múlẹ́rẹ́ ọ̀gbọ̀gbẹ̀rẹ̀. Ọdún wáyé ní làwọn ẹ̀mí. Ẹkú ìpalẹ̀ mọ́. Ògbó lóde lókè ọ̀nà. Ẹkú ìpalẹ̀ mọ́.
ọmọọba àyẹ̀wò lẹ́nu ìwọ̀n lọ ti tó. Ààrẹ oúnjẹ ń bàjẹ́ ọ̀pọ̀ kí ó tọ̀. Ayé
ṣe ń tọ́lọ́ ti tó ọmọ ọgbà ìyá mi. Ìgbà yẹn gbogbo ẹ̀kọ́.